kí ọlọ́run má jẹ́ ká ṣi ọ̀rẹ́ ní òun ni ọ̀rọ̀ Nímisọ́lá àti Sandra. Ọ̀rẹ́ tí Mímisọ́lá fi ẹjọ́ sùn òun ni ó kó bá ayé Mímisọ́lá nínú sinimá ẹ̀dùn ọkàn mi. Sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí ó kọ́ni lọ́gbọ́n òun ni sinimá náà jẹ́. Actor Habib Alagbe òun ni àwọn ni wọ́n produce movie náà tí ó dẹ̀ wà lórí Avan TV ní orí YouTube. Fún àwa tí a ti wo sinimá náà, ẹ jẹ́ kí a lọ wò ó. Sinimá náà jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí ó dẹ̀ kọ́ni lọ́gbọ́n púpọ̀ púpọ̀. Ó tún kọ́ni pé kí a mọ irú àwàdà tí a máa ṣe. Kò ṣe gbogbo ọ̀rọ̀ ni a máa fi ṣe àwàdà. Kò ṣe gbogbo ọ̀rọ̀ la máa ní àmúdẹ fi bá ṣeré ni o. Kò ṣe gbogbo ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká lọ wo ẹ̀dùn ọkàn mi látọwọ́ actor Habib Alagbe ní orí YouTube. Ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ jẹ́ kí a lọ wo sinimá náà níbẹ̀. Àti fún àwa tí a ti wo sinimá náà, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú movie náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ìyá Akin tó ń ṣe Akin àti ìyá ẹ̀, ṣé ikú tí wọ́n wá kú yẹn? Ó mà ṣe o. Ìyá Akin ni ó dẹ̀ ṣe okùnfà gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí Akin àti ìyàwó rẹ̀. Àbí ká tilẹ̀ ní pé Akin náà ò tó ọkùnrin ṣe tó. Gbogbo nǹkan màámi ní pé, màámi ní pé, màámi ní pé. Ká gbà pé Akin bá tó ọkùnrin ṣe lórí ìyàwó rẹ̀ Nímisọ́lá ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú sinimá náà kò ní í ṣẹlẹ̀ sí wọn. Tó fi wá di pé ìyá sọ ìyàwó di baby factory. Ẹ wo àwọ̀ yóò kàgbọ̀n. Ẹ jẹ́ kí a lọ wo sinimá náà. Sinimá tó dùn púpọ̀ púpọ̀ ni sinimá náà jẹ́. Kí a lọ wò kí a lè kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ tí a ti ní lórí tẹ́lẹ̀. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúùgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A ti gba ládùúrà pé ojú, etí àti ọwọ́ ètí ẹ̀ náà láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà. Ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ láṣẹ Elédùmarè o.